Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá ayérayé, a ṣe yín lọ́ba fún àánú ńlá yín o. Àdúgbò fún oore ọ̀fẹ́ tí ò wọ́pọ̀ tí a tún rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù kẹta. A ṣe yín lọ́ba aláàánú wa, olóore wa, olùpamọ́ wa. Òpó tó di ayé wa mú o, àgádágodo okùn ẹ̀mí wa. Ògo ni fún orúkọ yín o. Ọ̀nà tá gbọ́ lónìí kó ṣe ayé àti ọkàn wa ní rere. Kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́-àgùntàn yín náà kọ Adébóyè kọ èní ọjọ́ àìkú ọjọ́ 24 oṣù kẹta. Àkòrí tí a ó gbéyẹ̀wò léni sọ wípé o kò ní ọ̀nà mìíràn apá kìíní. O kò ní ọ̀nà mìíràn apá kìíní. Àwọn àkọ́sórí wa nínú ìwé Jòhánù orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹrin. Ìwé Jòhánù orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹrin. Èmi kò lè ṣe aláìṣiṣẹ́ ẹni tí ó rán mi o. Nígbà tí í ṣe ọ̀sán, òru ń bọ̀ wá o. Nígbà tí ẹnikẹ́ni kì yóò lè ṣiṣẹ́. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jòhánù orí ìkàndógún ẹsẹ̀ ìkàndógún títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ìwé Jòhánù orí ìkàndógún ẹsẹ̀ ìkàndógún títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún, tí ó kà báyìí pé èmi kò pè yín ní ọmọ ọ̀dọ̀ mọ́ o, nítorí ọmọ ọ̀dọ̀ kò mọ ohun tí olúwa rẹ̀ ń ṣe. Ṣùgbọ́n èmi pè yín ní ọ̀rẹ́, nítorí ohun gbogbo tí mo ti gbọ́ láti ọ̀dọ̀ bàbá mi mo ti fi hàn fún yín o. Kì í sì ṣe ẹ̀yin ni ó yàn mí o, ṣùgbọ́n èmi ni ó yàn yín. Mo sì fi yín sípò kí ẹ̀yin kí ó lè lò ó, kí ẹ sì so èso, àti kí èso yín kí ó lè dúró, kí ohunkóhun tí ẹ bá béèrè lọ́wọ́ bàbá ní orúkọ mi kí a lè fi fún yín. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Nínú ẹsẹ̀ àkọ́sórí wa fún tòní, bíbélì wípé èmi gbọ́dọ̀ ṣe iṣẹ́, kì í ṣe mo lè ṣe iṣẹ́, kì í ṣe àbá tàbí ìmọ̀ràn. Ṣíṣe iṣẹ́ Ọlọ́run jẹ́ dandan fún gbogbo àwọn ọmọ rẹ̀. Èyí túmọ̀ sí pé o kò ní ọ̀nà mìíràn lórí ọ̀rọ̀ náà o. Nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹrìndínlógún, Paul àpọ́sítélì sọ wípé nítorí pé bí mo ti ń wàásù ìyìn rere, èmi kò ní ohun tí èmi ìbá fi ṣògo o, nítorí pé àìgbọ́dọ̀ má ṣe wà lórí mi o. Àní mo gbé bí èmi kò bá wàásù ìyìn rere. Nígbà tí o bá dé ibi ṣíṣe iṣẹ́ Ọlọ́run, o kò gbọ́dọ̀ rí ara rẹ gẹ́gẹ́ bí ẹni tí kò yọ̀ǹda o. Paul àpọ́sítélì sọ pé ṣíṣe iṣẹ́ Ọlọ́run jẹ́ dandan o. Ó sì tún tẹ̀síwájú láti gégùn fún ara rẹ̀ bí òun kò bá wàásù ìyìn rere. Paul àpọ́sítélì kò rí ara rẹ̀ bí ẹni tí kò yọ̀ǹda. Ọlọ́run kì í lo àwọn ènìyàn tó ń rí ara wọn bí ẹni tó kàn fẹ́ ṣe nǹkan. Ní kété tí Ọlọ́run bá yan ẹnìkan, ẹni náà kò ní ọ̀nà mìíràn bí kò ṣe kí ó ṣe iṣẹ́ náà o. Nínú ìwé Jòhánù orí ìkàndógún ẹsẹ̀ ìkẹrìndínlógún, Ọlọ́run wípé kì í ṣe ìwọ ni ó yan òun o, bí kò ṣe pé òun ni ó yàn ọ́. Ní kété tí ó bá ti yàn ọ́, ní kété tí o bá ti rí ara rẹ bí òjíṣẹ́ Ọlọ́run, o gbọ́dọ̀ ṣe ohun tí ó bá fẹ́. Ìwé Fílípì orí ìkíní ẹsẹ̀ 20, Paul wípé gẹ́gẹ́ bí ìnàgà àti ìrètí mi pé kí ojú kí ó má ṣe tì mí ní ohunkóhun, ṣùgbọ́n pẹ̀lú ìgboyà gbogbo ní ìgbà gbogbo. Bẹ́ẹ̀ nísinsìnyí pẹ̀lú a ó gbé Kristi ga lára mi, ìbáà ṣe nípa ìyè tàbí nípa ikú. Àwọn òṣìṣẹ́ kì í ṣe ẹni tó fẹ́ ṣe nǹkan bí kò ṣe pé ọmọ ogun tí ó gbọ́dọ̀ ṣe ohun tí ẹni tí ó pè é bá fẹ́. Ìwé Tímótì kejì orí ìkejì ẹsẹ̀ ìkẹrin wípé àwọn òṣìṣẹ́ kò sí ẹni tí ń jagun tí fi ohun ayé yìí di ara rẹ̀ lọ́wọ́ o, kí ó lè mú inú ẹni tí ó yàn án ní ọmọ ogun dùn. Yálà afẹ́ ni tàbí akọ̀, ojú ogun ni ayé yìí o, ogun la wá jà o. A kò sì gbọ́dọ̀ fi ohun ayé yìí dira wa lọ́wọ́ o. A gbọ́dọ̀ jẹ́ kí àfojúsùn wa kí ó jẹ́ mímọ̀ àṣẹ Ọlọ́run wa, kí a sì ní kíákíá àti pátápátá, kí a sìn kí a ṣe ní kíákíá àti pátápátá. A gbọ́dọ̀ ṣe iṣẹ́ tó ń retí lọ́wọ́ wa o, kí a bá lè ṣe aṣẹ́gun, kí a sì jẹ́ aṣẹ́gun. Nínú ìwé Mátíù orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínlógún, ọ̀gágun wa pa àṣẹ kan tí ó darí gbogbo ẹni tó ń pe ara rẹ̀ ní òṣìṣẹ́ àti ìránṣẹ́ Ọlọ́run láti lọ máa kọ́ àwọn orílẹ̀-èdè gbogbo, kí wọ́n sì wàásù, kí wọ́n sì máa baptisi wọn ní orúkọ Baba àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́.
iṣẹ́ náà kò rújú rárá o, àṣẹ tààrà ni ó pa fún wa o, kò sí àyè fún àpérò nínú ọ̀rọ̀ yẹn o, ṣiṣẹ́ nísinsìnyí o. Kókó ọ̀rọ̀: ìwọ gbọ́dọ̀ wàásù ìyìn rere, kì í ṣe ìmọ̀ràn rárá bí kò ṣe àṣẹ. A gbọ́dọ̀ wàásù ìyìn rere, èyí kì í ṣe ìmọ̀ràn o, ṣùgbọ́n àṣẹ. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi o. A kú iṣẹ́ ìsìn ní o. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.